ẹ̀rí Mósè Àfọlábí o Olúwafẹ́mi Àtànṣòye ọmọ tún ọ̀làṣẹ tí ń sọjọ́ bí lónìí mo wá kí ọmọọba sọ̀rọ̀ṣẹ́ dákun mọ́ dágọ̀jọ̀gọ̀jọ̀ ní ọdún ẹ̀ lóde ìwọ onírèlẹ̀ ọmọ Gani àrídùnnú rẹ̀ ò wá ní dìbànújẹ́ mọ́ lọ́wọ́ ìwọ òkú ní kó máa hùn bí rẹ̀ lójú àìsàn wá ní kán ọlọ́run ọba mi òkú ní jẹ́ òkánjú kú wà dàgbà wà dògbó nílé ayé ikú òjijì wà ní pa ọ́ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àjíǹde ara yóò mọ̀ jẹ́ ara rẹ̀ yóò sì mọ́lẹ̀ ní àdúrà rẹ̀ yóò mọ̀ gbà ní àṣetì ó wá ní dé bá ọ lọ́lọ́run ọba ẹ̀rí Mósè ọmọ tún wọn láṣẹ ọmọọba sọ̀rọ̀ṣẹ́ àìsáyà 51 ni wọ́n kọ nítorí tirẹ̀ wọ́n ní ọmọọba sọ̀rọ̀ṣẹ́ dìde kí o tan ìmọ́lẹ̀ nítorí ìmọ́lẹ̀ rẹ dé ògo Olúwa sì yọ lára rẹ mo tún wá tẹ̀síwájú mo wọnú bíbélì lọ Psalm 19 mo bẹ̀rẹ̀ nítorí ta ni wọ́n ṣe kọ nítorí Àfọlábí ni nítorí ọmọọba sọ̀rọ̀ṣẹ́ àtàwọn ẹbí rẹ̀ mo wá béèrè pé báwo ló ṣe jẹ́ wọ́n ní àwọn ọ̀run sọ̀rọ̀ ògo Ọlọ́run àti òfurufú fi ṣe ọwọ́ rẹ̀ hàn ọmọọba sọ̀rọ̀ṣẹ́ ọjọ́ dá ọjọ́ bọ̀ ìgbà tí ọ̀run dé ọ̀run sì mọ̀ kò sì sí ohun kan tàbí èdè kan níbi tí a kò ti gbọ́ ìró wọn òhòrè gangan ẹ̀rí Mósè ọmọ Àfọlábí o aya rẹ ẹ̀yinjú rẹ tó rán mi wá bí o iye JMK Ọlájúmọ̀kẹ́ ló rán mi wá Àjíkẹ́ ló ní wá kí yọ ó ní Àkànní Akéwì dákun bẹ̀rẹ̀ lẹ́kọ̀ọ́ dìde wá bá ń kọ́kọ́ mi dáadáa àrídùnnú mi ni koríkòsùn mi ni òjò pa mí dákun mọ́ pa ìfẹ́ mi o òrùn dákun mọ́ pa àrídùnnú mi gangan ni Àjíkẹ́ wípé inú ìfẹ́ rẹ̀ ṣá ni wọ́n fi ṣẹlé mẹ́bí irun fẹ́ràn orí ó fi ṣẹlẹ̀ eyín fẹ́ràn ẹnu ó fi ṣẹlẹ̀ o ìwọ nìràwọ̀ òwúrọ̀ tèmi nìkan èkó rọrùn lálábàákọ́ ẹ̀wà ìfẹ́ mi rẹ̀ aya rẹ̀ ló kú ọdún ó lò sí kó àṣeyẹ ni ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mo ló gbó bí olúgbógbó tí ń gbó Àfọlábí o wà á gbó bí olúgbògbò tí ń gbó nílé ayé ikú òjijì ó wá nípa ọ ìwọ ò wá ní báwọn kú ní rèwerèwe àtẹ̀pẹ́ báyìí láàjọ tẹ́lẹ̀ ìpẹ́ lọ́lọ́run ọba ọ̀run dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ kó bá wá délé fún ìyá rẹ̀ tí ó sì nílé ayé mọ́ láṣẹ Elédùmarè ọba ìlọ́wádìí àwọn bàbá rẹ̀ ẹ̀rí Mósè járe lé o ọmọọba sọ̀rọ̀ṣẹ́ dákun jẹ́ ń bá ọdẹ́nu gádé ní àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ní ìka rẹ̀ nílé o òǹlẹ́ ọmọ olókè méjì takọtabo lórí ara wọn òǹlẹ́ ọmọ àṣekàrẹ́ ìbàrìbò oṣù Èkìtì kéré náà ń poríkìlì àwọn bàbá rẹ̀ ni òǹlẹ́ ọmọ ẹkùn òkè o Àfọlábí o dákun mọ́ gbọ́dídùn ẹnu mi dáadáa mẹ́bí wọ́n lọ́mọ ríbàrìbò ọmọ òrìbòrò òǹlẹ́ ọmọ ẹlẹ́yìn kùlẹ̀ adéwúre náà ń póríkìlẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọlọ́mọ ọmọ ìsàjẹ́ǹdà bí onílẹ̀ yìí ọmọ ìsàjẹ́ǹdà bí onílẹ̀ yìí ọmọ ẹlẹ́yìn kùlẹ̀ adéwúre ṣe bóun náà ń póríkìlẹ̀ àwọn bàbá rẹ̀ ọ̀ṣọ́kọ dúdú ọ̀ṣọ́kọ pupa ọ̀ṣọ́kọ èyí tó rọ̀bọ̀tọ̀ tí ń taṣọ lọ́jà ọba ṣe bóun náà ń póríkìlẹ̀ àwọn bàbá rẹ̀ òǹlẹ́ ọmọ abọ́lọ́mọ márùn pin ọmọ ẹkùn òkè ọmọ ayíbìrì kì í ti wọnú owó òǹlẹ́ ọmọ òrùlé barí ọ̀kọ̀rọ̀kọ̀ náà ń póríkìlẹ̀ àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni ọmọ ìṣàjẹ́ǹdà bí onílẹ̀ yìí wọn ọmọ ìṣàjẹ́ǹdà bí onílẹ̀ yìí mo pé bí wọ́n bá ṣe bí onílẹ̀ yìí wọn ò lè dàbí onílẹ̀ yìí láéláé ṣe bẹ́yìn lẹ́ làpáta o
Àfọlábí ṣe bẹ́yìn lẹ́ làpáta nílé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni. Mẹ́bí àpáta ọ̀hún ló dòwó, ṣé bí àpáta ọ̀hún ló dọ̀là nínú ilé àwọn bàbá rẹ̀ tí wọ́n gbé bí ọ̀hún lọ́mọ gangan ni. Èrí mo ṣe mo ló kú ọdún, Àfọlábí mo ló sì kú àṣeyẹ ni. Ọmọ bá sọ̀rọ̀ ṣẹ́, ìwọ ò wá ní báwọn fọdún eléyìí ṣe mọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ọba. Ǹjẹ́ tán bá ní ìta ní nkọrin Wíkí Ọlátẹ̀kan, mọ̀ pé Adésínà lèmi ń jẹ́. Habibullah Tara Ìfẹ́, Àkànní Akéwì, Àgbáyé lórúkọ tèmi.